òun rèé o inú mi ti ẹ̀dùn pẹ̀lú tí mo gbẹ́ ǹjẹ́ lẹ́yìn mọ́ tẹ́ ń ta odidi èèyàn àwọn ọmọ o babaláwo náà lọ ṣàlàyé fún wa o wọ́n ti jí ó yí a pé ẹyẹ kan ń bẹ tí orí rẹ̀ tó wọ́n ju odidi èèyàn lọ ṣùgbọ́n bó ní ẹ ṣe mọ̀ pé orí ẹyẹ wọ́n ju odidi èèyàn lọ wọ́n ní ẹyẹ ọ̀sìn pé orí ẹ̀ wọ́n ju odidi èèyàn pé èlò ní ń ta èèyàn gan pé iye táwọn rí àwọn orí ẹyẹ yìí pé èlò gan ní ń torí di èèyàn babaláwo ń ṣàlàyé o torí tí ìbá kéèyàn bá mọ̀ ń pa iye tí ń ta odidi èèyàn bó lè sọ pé orí ẹyẹ ọ̀sìn wọ́n ju odidi èèyàn lọ mi ò mọ̀ ń parẹ́ o ẹ̀gbọ́n tí babaláwo sọ kò yá wa sí o ẹ̀gbọ́n o. orí ẹyẹ ọ̀sìn kan lábẹ́ fi jó fẹ́ yọkàn rí o 90,000 ni wọ́n ta o lè price ẹ̀ wò pé lónìí ń ta 90,000 náà tó tún ní orí kò nírun ṣé eléyìí gangan ṣé kò wọ́n ju èèyàn lọ èlò ni wọ́n ń ta odidi èèyàn lè play ìwọ jókòó síbẹ̀. ṣé tí wàá rí báyìí nìsín ṣe sá ti rí báwọn ẹ sá ti rí ẹni tó sọ bẹ́ẹ̀ wọ́n ní orí ẹyẹ ọ̀sìn làwọn máa ń lò pé wọ́n ṣe ń tà ní 90,000 tí $90,000 làwọn ń rà orí ẹyẹ ọ̀sìn wọ́n wá ní ọwọ́n ju odidi èèyàn lọ́pẹ́ ló gan ní ẹni tó odidi èèyàn tá a fẹ́ kẹ́ ẹ̀ dìmú bẹ́ẹ̀ nu o àwọn ọmọ yẹ ẹgbẹ́ láì jẹ́ ṣe àwọn òpárọ́ mọ́ èèyàn ẹ̀ sá ti gbọ́. Thanks for watching. Kindly like, follow and subscribe.